Ìyá mẹ́ta, ìyá mẹ́ta, ìyá mẹ́ta látọwọ́ Mọ́bímpé Adédìméjì. Ìyá mẹ́ta tó bí mẹ́ta tó tún wá ṣe fíìmù mẹ́ta fún wa. Mi ò lè parọ́ fún yín, nínú fíìmù mẹ́ta yìí, àwọn nǹkan tó wà ńbẹ̀ ó lọ fà o. Bíi kí ni? Ẹ̀fẹ̀ wà ńbẹ̀, ọgbọ́n wà ńbẹ̀, gbogbo nǹkan tá fẹ́ ló wà nínú ìyá mẹ́ta. Pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin, ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa wo ìyá mẹ́ta, kẹ́ ẹ lọ wo àwọn àrà tí ọkọ ìyá mẹ́ta tó dá nínú fíìmù yìí. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà nínú fíìmù yìí bó ṣe wà kẹ́rìn nínú fíìmù yìí ló ṣe wà kẹ́rìn ní ojú ayé. Irọ́ Dìméjì ó dára. Bí bẹ́ẹ̀ ní pé òun gangan ló gbóyún. Ó dára nínú fíìmù yìí, ó dẹ̀ wà kẹ́rìn nínú fíìmù yìí. Tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe wà kẹ́rìn lójú ayé, òṣùbà yín rèé o. Ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà ẹ lọ wò kẹ́ lọ kọ́gbọ́n. Bẹ́ẹ̀ dẹ̀ ni kò wá ń ṣìyẹn lásán. Àwọn ẹ̀fẹ̀ náà wà ńbẹ̀ tó ṣẹlẹ̀ lọ tá a lè fẹnu sọ tán. Ẹ mọ̀ pé mi ì lè fẹnu ròyìn ẹ̀ tán. Mi ì dẹ̀ lè sọ àwọn eléré ńláńlá tó wà ńbẹ̀ tán. Àfi tẹ́yin náà bá mójú yín débẹ̀ tẹ́ bá wò. Ẹ lọ láti lọ wò ìyá mẹ́ta, kẹ́ ẹ lọ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀. Kẹ́ ẹ lọ wo àwọn nǹkan tí ẹ fẹ́ rí kọ́ níbẹ̀ àti nǹkan tó fẹ́ pa yín lẹ́rìn níbẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe wá ń wo 1 tẹ́ ẹ̀ ń wo 2, mi ì wá mọ̀ bóyá ó máa wá ní 3 o. Ṣùgbọ́n tẹ́yin bá fẹ́ kó ní 3, ẹ jẹ́ ká pàdé ní comment section ká wò bóyá ó jẹ́ kó ní 3 àbí kò yẹ kó ní 3. Ibẹ̀ la ti máa mọ̀. Ẹ mọ̀ pé eré orí ìtàgé ó lè parí, ó dẹ̀ tún lè má parí, ẹ̀yin lẹ máa jẹ́ ká mọ̀. Bẹ́ẹ̀ náà tẹ́ bá ṣe wá tí wọ́n á wò tẹ́ tí ń bá mi sọ̀rọ̀ ní comment section, ẹ jẹ́ kẹ́ má máa gbàgbé láti máa subscribe sọ́dọ̀ Funky TV. Ṣé ẹ mọ̀ pé èmi náà ni mo máa gbé yín débẹ̀. Èmi mo máa tọ́ yín sọ́nà, èmi mo máa sọ àwọn eré tẹ́ fẹ́ wò tó fẹ́ kọ́ yín lọ́gbọ́n tó dẹ̀ fẹ́ dùn mọ́ yín, mo máa sọ fún yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí Funky TV. Ẹ jẹ́ ń fi àsìkò yìí polówó fíìmù kan fún yín tí orúkọ ẹ̀ ń jẹ́ Wòlíì mi. Ta ni wòlíì tiẹ̀? Ta ni wòlíì tèmi? Kò sẹ́ni tó tì mọ̀ àfi tí wòlíì mi bá jáde. Àwọn òṣèré tó wà níbẹ̀ bíi Apakúfọ̀, Àbẹ̀bí, Jíire. Mi ì lè dárúkọ àwọn òṣèré tó wà níbẹ̀ tán. Wọ́n pọ̀ rẹpẹtẹ níbẹ̀.